tí n bá pẹ́ jù láyé ó rọrùn kí n lo 50 years sí bọ́lọ́n bá fẹ́. bọ́lọ́n bá kádàrá. mọ́tọ́lọ́wọ̀n bá fẹ́ ṣé ó rọrùn kí n lo 50 years sí. àbí. orílẹ̀-èdè Yorùbá ó ti dúró. ẹgbà ẹ lè mọ́ báàgì tàbí lé tàbí mọ́tò Ọlọ́run ti mọ́tò fún yín ẹwọ́ ní tí fún yín. a ti dádúró ní pé pàgẹ́yẹ́ pa fẹ́ dádúró ìjọba fẹ́ bẹ̀rẹ̀ ìjọba ADELE ló kàn báyìí. ìjọba ADELE ó yàtọ̀ fún ìjọba Tinubu o. tí ẹ bá ti gbọ́ kéde pé àwọn ìjọba wa ti jáde wọ́n ní kẹ́ ẹ bọ́ síwájú ìtàlé kẹ́yìn náà máa dúró sókè pé orílẹ̀-èdè Yorùbá ti kíni ó ti dúró. ẹni tó bá lè bá wa lọ sí olúùlú wa nìbàdàn a ní ìdí wọn láti bá wa lọ yí àwọn ADELE wa sí. tó yẹ kí gbogbo akáwà nù pé a máa bẹ lórí up nepa. bàbá tó bí yín bẹ́ẹ̀ ṣe dàgbà tó pé up nepa. bàbá tó bí mi pé up nepa. ẹ̀yin náà tó wá pọ̀ up nepa. ọmọ tẹ́ bí tó ti ń pọ̀ up nepa. sáwọn àrọ́mọdọ́mọ náà tó pọ̀ up nepa ni. nílùú tó ń jẹ́ pé àwọn kan ń bẹ Faransé tó kéré jù ń bẹ yẹn iná ò ní ṣẹ́jú. tó bá sì fẹ́ ṣẹ́jú wọn ò tún sọ lórí rédíò pé iná fẹ́ ṣẹ́jú. sáwọ ò ní gbádùn ayé ni. ẹnìkan wá lọ ra jẹ́ẹ̀tì ó nítorí pé òun ò gbádùn ó wá lọ ra jẹ́ẹ̀tì lówó tó lágbára ibi tí ó páàkì jẹ́ẹ̀tì sí yán sanwó bẹ́ẹ̀ ni pilot tí ó wá yán sanwó ẹ̀ ni epo tí ó fi wá jẹ́ẹ̀tì lọ lú èbó tí ó ti lọ gbà wòsàn yán sanwó ẹ̀ ni ẹjọ́ tán bá kó gbogbo yẹn papọ̀ tán bá fi tó hospital ṣe ẹjọ́ sáwọn aláboyún wa ṣé wọ́n mọ bí ń wẹ́rẹ́ àbí òní jú wẹ́rẹ́. tẹ bá wá délùú òyìnbó àwọn ọmọ yín lẹ́ẹ̀bà níbi ọmọ Yorùbá lẹ́ẹ̀bà dé hospital tó yẹ pò lọ́gá àwọn dókítọ̀ èyìnbó kan jókòó wọ́n mọ̀ fẹ̀yìntì wọ́n mọ̀ sálákòóso lórí wọn. nígbà tá ló mọṣẹ́ jù òní kò sí sí ọ̀ nílùú òyìnbó ẹ̀ẹ̀bà Yorùbá ń bẹ̀ fún di eléyìí ẹ jẹ́ ká pawọ́ pọ̀